Àmúwá fún yín wípé Ààrẹ Muhammadu Buhari ti fi ọkàn àwọn orílẹ̀-èdè Nàìjíríà balẹ̀ wípé àkùdé tó dé bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yóò di òpin ìgbàgbé láìpẹ́ láì jìnnà. Bákan náà, a tún mú wá fún yín pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ agbépo kan tó ṣẹlẹ̀ ní Abattoir ní agbègbè ìjọba ìbílẹ̀ Orílẹ̀ Agége ní ìpínlẹ̀ Èkó. Ẹ jẹ́ ká lọ pàdé aṣojú kọ̀ròyìn wa Ṣògorẹ́níkejì tó jẹ́ ilé lábọ̀ fún wa. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ àjàgbé epo kan ló ṣẹlẹ̀ ní Abattoir ní agbègbè ìjọba ìbílẹ̀ Agége ní ìpínlẹ̀ Èkó. Àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn sọ wípé ọkọ̀ àjàgbé kan ló ṣubú ní nǹkan bíi agogo kan ààbọ̀ òru ọjọ́ Ajé lásìkò tí ó jáwọ́ fún ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tí ó gba ọ̀nà tó lòdì ìyẹn one way, ní èyí tí ó ṣe okùnfà bí ọkọ̀ àjàgbé náà ti fẹ̀gbẹ́ lélẹ̀ nítorí epo tó ń bẹ nínú rẹ̀. Lẹ́yìn tí epo bẹntiró inú rẹ̀ sì dànù sínú kòtò ìdaminù gèrè tí ó wà níbẹ̀. Àwọn ènìyàn náà bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀. Wọ́n sọ síwájú wípé ọkọ̀ àjàgbé náà kò gbaná lásìkò tí ó fẹ̀gbẹ́ lélẹ̀, àmọ́ ó ṣeéṣe kó jẹ́ pé níbi tí omi rẹ̀ ṣàn ló ti múná wá sí ara ọkọ̀ náà, léyìí tí ó kó bá àwọn ibùsọ̀ ìtajà tí ọ̀pọ̀ nǹkan bí ẹja, ẹran ọ̀sìn sì jóná gúrúgúrú. Ẹni tí ó jẹ́ olórí ọ̀dọ́ ní agbègbè náà bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ àti àwọn mìíràn bẹ́ẹ̀. Ó jẹ́ ìyàlẹ́nu fún wa ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pé wá ní òru pé ìṣẹ̀lẹ̀ fún láti rush wá síbi láti lè gbé àwọn mọ́tò torí bíbáyìí car park ní gáréèjì ni táwọn mọ́tò máa ń sunbẹ̀ mọ́jú. So pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn fáyà àti àwọn òṣìṣẹ́ ìjọba oríṣiríṣi tó ń wá síbí lóru àti ìrànlọ́wọ́ DPO wa ń bí ìbàyìí la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí òun ló bẹ̀rẹ̀ sí ní pé àwọn tó yẹ kó pè so tí a fi lè rí àwọn nǹkan if not ní tá à ń sọ ẹ̀kọ́ la bá máa sọ. Bàtà jáde àwa rí i pé táǹkà kan ṣubú síbí báyìí ó ṣubú síbẹ̀ but kò ṣojú wa bóyá ṣẹlẹ̀ but àti àrí kò ṣubú síbẹ̀ so ó dẹ̀ ti múná iná ti dé gbogbo géètì express gbàgbé gbogbo géètì estate wa so a ní láti fo ògànná agbábẹ̀ yẹn jáde láti pọ́wọ́ pa iná ti bí ẹnu ọ̀nà láti fi sílẹ̀kùn fún àwọn èèyàn kan lè jáde but gbogbo èèyàn ti kó nǹkan ní wọn èèyàn particularly ẹ̀ṣà àti àdú ẹ̀mí ara wa wípé kó náà yàrá bá mú wà mọ́ estate ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Lagos State Government ìgbà tó ń expand the quarter yìí ló jẹ́ kí náà yẹn kó máa yà wọlé ṣe mọ̀ pé omi dàbí petrol ó máa fine way ẹ̀ ni so ìgbà tó ń dẹ̀ ti bá deep quarter yẹn ó jẹ́ kí ó má lè flow wọ ẹnu ọ̀nà nǹkan tó Ọlọ́run fi kẹwàá jù nìyẹn pé kò wọ estate because àwọn táà ń gbé bẹ́ẹ̀ lé ní 1,000 people táà ń gbé bẹ́ẹ̀. Lásìkò tí tẹlifíṣàn Orísun ṣàbẹ̀wò àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo ló péjú pésẹ̀ síbẹ̀. Àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó LASEMA, àjọ panápaná, àwọn ẹ̀ṣọ́ tí ń darí ọkọ̀ lójú pópó, àwọn LASTMA, àwọn ọlọ́pàá RRS àti àwọn ọlọ́pàá Abattoir pátápátá ni wọ́n ń bẹ níbẹ̀ lójú náà láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn. Àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná kò gbẹ́yìn. Di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ lọ́wọ́, àwọn àjọ LASEMA àti àjọ panápaná ìpínlẹ̀ Èkó wọ́n ti wà nídìí ẹ̀ nítorí pé ìròyìn tá a gbọ́ ni wípé lọ́wọ́lọ́wọ́ epo sì wà nínú táǹkì yẹn. Àwọn àjọ RRS ìyẹn àwọn ọlọ́pàá tí ń ṣe ẹ̀ṣọ́ aláàbò, àwọn àjọ LASTMA tí wọ́n máa ń darí àwọn ọkọ̀ lójú pópó. Bákan náà ó ní àwọn LASEMA, àwọn panápaná. Bákan náà ó ní a máa rí àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná. Gbogbo wọn ló wà níbí láti rí dájú wípé ètò ààbò tó lọ́rìn ó wà ní àyíká lórí ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn. Lọ́wọ́lọ́wọ́ tí a tún sọ̀rọ̀ yìí kò sí iná kankan ní gbogbo àyíká nítorí pé àwọn àjọ ẹ̀ṣọ́ panápaná àti oníná mọ̀nàmọ́ná wọ́n ti ní kí iná kankan má ṣe sí nítorí ààbò kó lè wà fún gbogbo àwọn ènìyàn. Lẹ́ẹ̀kan sí, Ṣògorẹ́níkejì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun.